kò séèyàn tó gba iwájú gbọ̀ngàn àpéjọ ńlá tó wà nínú ọgbà iléeṣẹ́ tẹlifíṣàn Èkó LTV kọjá lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 23 oṣù kẹwàá yìí títọ̀hún ò ní mọ̀ pé ayẹyẹ ọjọ́òbí pàtàkì kan ló ń ṣẹlẹ̀ níbẹ̀. Agbo àríyá ọjọ́òbí èèkàn òṣèré onítìátà ilẹ̀ wa ní abilékọ Ìdòwú Phillips táwọn èèyàn mọ̀ sí Màmá Rainbow ni. Kò lè má rí bẹ́ẹ̀. Ayẹyẹ ọgọ́rin ọdún 80 years tí màmá náà ti wà lókè èèpẹ̀ ló ń lọ yìí. Ọjọ́ 16 oṣù kẹwàá ọdún 2022 ni ọjọ́òbí ọ̀hún bọ́ sí tí wọ́n sì ṣètò ìsìn ìdúpẹ́ alárinrin kan ní ṣọ́ọ̀ṣì kérúbù àti séráfù rẹ̀ tó wà lágbègbè òjòdú Abíọ́dún lẹ́kọ̀ọ́. Ọjọ́ 4 lẹ́yìn náà ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ tó tẹ̀lé ni wọ́n tẹ́ pẹpẹ àríyá kan fún màmá àgbàlagbà yìí ní òtẹ́ẹ̀lì kan ní Lẹ́kì. Àmọ́ lọ́jọ́ Sunday yìí agbo àríyá ńlá àti ètò oríṣiríṣi ló wáyé, òun sì ni àṣekágbá ayẹyẹ ọjọ́òbí ọ̀hún. Láti òwúrọ̀ kùtù ọjọ́ náà ni wọ́n ti ń filé pọn tí fọ̀nà roka nílé Màmá Rainbow. Nígbà táláròyé ṣàbẹ̀wò síbẹ̀, àkọ́bí màmá náà ló ń ṣe kò kárí àwọn aláṣẹ, ojú gbogbo wọn ló dí gan-an. Bí ètò ṣe ń lọ nílé bẹ́ẹ̀ ni ìmúra ń tẹ̀síwájú láti ṣe gbọ̀ngàn LTV Blue Roof tó wà lọ́nà Agídìngbì lọ́ṣọ̀ọ́, ó sì rẹwà lóòótọ́. Àmọ́ ayẹyẹ náà kò bẹ̀rẹ̀ títí di nǹkan bí aago 3:30 ọ̀sán nígbà táwọn àlejò pàtàkì bẹ̀rẹ̀ sí í dé. Oríṣiríṣi aṣọ ẹgbẹ́jọdá ni wọ́n sì fi sọrí ayẹyẹ ọ̀hún. Àrà tó wu kálùkù ni wọ́n fi àǹkàrá, gíní àti léèsì wọn dá. Àwọn iléeṣẹ́ tí Màmá Rainbow ń ṣe aṣojú fún kò gbẹ́yìn níbi ayẹyẹ yìí. Iléeṣẹ́ ìdẹ̀ra Treasure Estate tó wà ní Ìbẹ̀jú Lẹ́kì, iléeṣẹ́ Ayọ̀ọ́lá Foods àti iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ Airtel, gbogbo wọn ni wọ́n rán aṣojú wá láti yẹ́ màmá sí. Èyí làwọn ètò tó wáyé níbi ayẹyẹ náà àtàwọn ìràwọ̀ òṣèré tó fi ìjókòó pọ́n Màmá Rainbow lé. Ládùúgbò tí màmá ń gbé, láàrin àwọn òṣèré tíátà àti láàrin àwọn mọ̀lẹ́bí, wọ́n sọ̀rọ̀ nípa ọlọ́jọ́òbí yìí. Ẹ gbọ́ ohun tí wọ́n sọ. Orúkọ mi ni ọ̀gbẹ́ni Ọláníyì Olú. Èmi ni alága Ìṣàgá CDA ní òjòdú Abíọ́dún, Ìṣàgá Street tí màmá gbé, Màmá Rainbow gbé. Béèrè ńlá lẹ béèrè yìí. Mo ti wo àìmọye interview tó ṣe fún màmá dáadáa lórí social medias, all social medias. Ẹnu wọn lọ́wọ́ èèyàn ti ń gbọ́. Wọ́n dẹ̀ ní ìwà èèyàn. Ìbàtẹ́bá tó wá ènìyàn délé lè máa tó mọ orú èèyàn tó jẹ́. Mo lè níyàn tó dání mí náà, ìgbàtẹ́bá délé lè máa mọ orú èèyàn tí ènìyàn bá jẹ́. Màmá èèyàn gidi ni wọ́n, ìyá ni wọ́n, alábàáṣe ni wọ́n. Màmá ò sọ pé torí bọ́wọ̀n ṣe jẹ́ gbajúgbajà òṣèré àbọ̀wọ̀n jẹ́ èèyàn tó popular tó gbayé mọ̀, kò sí tá à ń ṣe ládùúgbò tí màmá kì í dá sí. Kò sí any developmental project tá à ń ṣe. She contributes physically and financially. So mi ò ní anything láti sọ negative nípa wọn. Tó bá ń bá àwọn èèyàn ṣe di dandan káwọn èèyàn náà kò bá ṣe. Èèyàn gidi ni màmá. Ẹni tó bá wá màmá délé náà mọ̀ pé ìyá ìjọ ni wọ́n. Ẹni tó bá dẹ̀ jẹ́ ìyá ìjọ tó kó èèyàn jọ tó ń fọ̀rọ̀ lọ́hùn fi bá àwọn èèyàn bọ́ àwọn ènìyàn. Kò yẹ ká bá orí èèyàn bẹ́ẹ̀ ní dé ìwà pálapàla. Màmá èèyàn tó jẹ́ pé wọn ń ṣe tó máa ń jáde lọ bẹ́ẹ̀ yẹn náà. Ẹ̀kọ̀ọ̀kan tó bá bọ́ sísàlẹ̀ ẹ̀rí gbogbo àwọn èèyàn ajókòó wọn ṣeré wọn sọ̀rọ̀. Bá dẹ̀ di tásìkò àti wọlé. Màmá is a very very free person, a very good person. If you meet her as a very loving person, tẹ́ bá pàdé wọn èèyàn gidi ni. Mo ti sọ even lórí group association wa ní orí WhatsApp nígbà tí mo máa kí wọn. Mo ní ẹni ó bá tó 80 years tí wọ́n pè is a grace, orí ọ̀fẹ́ ńlá ni. Torí ọ̀pọ̀lọpọ̀ náà lòun kò dàbẹ̀ tí ó ní orí ọ̀fẹ́. So ẹni tó dẹ̀ tí wá ní orí ọ̀fẹ́ tẹ́ pé tẹ́ bá tó rí wọn gan ẹ̀lẹ́ bá sọ pé wọ́n tó 80. Màmá máa kí jómọ́ lè bí ọmọ kúkú báyìí. So
orí ọ̀fẹ́ ńlá ni mo dúpẹ́ fọlọ́run fún wọn pé ọlọ́run dá wọn sí èyí tí wọ́n ṣe wọn ò ṣe nínú orí ìbúlẹ̀ ẹ̀sùn ara wọn le koko wọ́n rọ̀ ọmọ mọ́ àdúrà tí mo wá ń gbà fún wọn nínú ilé tí wọ́n ṣe níbo ní orúkọ Jésù gbogbo tó ti fi àárọ̀ àti ọ̀sán ajé alẹ́ wọn kójọ ní orúkọ Jésù kò ní dìbàjẹ́ wọn ní tọ́nà wò sáré ọ̀mù ní orúkọ Jésù àdúrà tí mo tún ṣe fún wọn ni pé ibi tí wọ́n ti gbajúgbajàdé tó ti ní òkìkí dé ayé ò ní bà òkìkí wọn jẹ́ o. Màmá Rainbow lásìkò tó ń fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sáwọn èèyàn tí wọ́n fìfẹ́ hàn sí i tí wọ́n wá bá a yayọ̀ ó ní. tó ọdọọdún ní sápó ń rúwé aláròyé kí màmá Rainbow kú àjọyọ̀ a sì ṣàdúrà pé kọ́lọ́run túbọ̀ lọ́ra ẹ̀mí màmá ẹlẹ́yinjú àánú àti ìràwọ̀ òṣèré yìí kí àgbà wọn túbọ̀ dalẹ́gbẹ̀ẹ́. Faith Adébọlá ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.